Àwọn àgbàlagbà ní ilẹ̀ Yorùbá wọ́n á máa pa òwe kan wípé kòkòrò tí ń jẹ̀fọ́ ara ẹ̀fọ́ ló wà. Ìdí tí wọ́n máa fi ń pa òwe yìí ni wípé tí wọ́n bá rí ènìyàn tó ń dààmú, tó ń ṣe wàhálà, tó ń jáforo ara lórí kó lè ṣe àṣeyọrí lórí ohun tí ó dáwọ́lé àbí lórí ìgbésí ayé rẹ̀, ṣùgbọ́n tí gbogbo ìgbìyànjú rẹ̀ orí pàbó ló ń já sí. Tí àwọn àgbàlagbà bá wá ṣe ìgbìyànjú lórí ìrìn àjò ìgbésí ayé onítọ̀hún yìí, tí wọ́n wá rí wípé ẹni tó súnmọ́, ẹni tó jẹ́ alábàágbé rẹ̀ àbí ẹni tí ó faratì gan-an náà ni ó ń ṣe atọ́nà ìdíwọ́ àbí ìdènà fún àṣeyọrí rẹ̀, wọ́n ó pa òwe yìí fún un, wọ́n ó jẹ́ kó mọ̀ wípé ẹni tí ń ṣe lẹni tó súnmọ́, tí wọ́n jọ ń jẹ, tí wọ́n jọ ń mu. Èyí tún ni díẹ̀ nínú ọgbọ́n àti òye àwọn àgbàlagbà. Ẹ jẹ́ ká fi kọ́gbọ́n.